أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tá a dá ọpẹ́ fún Ọlọ́run tá tọrọ kẹrẹ àti gẹrẹ fún Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni rere kó bá àwọn òbí wa kó bá gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí tẹ́ ń gbọ́ mi lábẹ́ kíkí tí a fi kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé kó já máa rí wọn ṣe nínú Islam iman àti ihsan àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run ọlá la ilaha illallah ọlá Muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam. Ẹ̀yin mùmínì òdodo Ọlọ́run sọ nínú al-Qur'an ó ní pé ya ayyuhan nasu taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Ọlọ́run ya ayyuhan nasu ó ní mo pè gbogbo ẹ̀yin ènìyàn bẹ́ẹ̀ ti pọ̀ tó ó pè ọkùnrin ó pè obìnrin kò yọ nìkan lẹ̀. Ittaqu rabbakum ẹ bẹ̀rù Ọlọ́run ọba tí ń ṣe jẹ mú fún yín ẹ bẹ̀rù ọba tó dá yín alladhi khalaqakum min nafsin wahidatin ọba tó dá yín bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí bọ́kùnrin tí ń bẹ láyé ṣe pọ̀ tó bóbìnrin tí ń bẹ nínú ayé ti pọ̀ tó ó dá gbogbo yín lápapọ̀ látara ẹ̀mí kan ṣoṣo ìyẹn Ànábì Adam wa khalaqa minha zawjaha látara ẹ̀mí kan ṣoṣo yìí ní Ànábì Ádámà ló ti dá ìyàwó rẹ̀ Hawa ẹni látara ẹ̀fọn tá a ha Ádámà láti dá Hawa o. Wa batha minhuma rijalan kathiran wa nisaa látara Ànábì Ádámà àti Hawa tí ń jẹ́ ìyàwó fún náà ní bẹ́ẹ̀ ti pọ̀ tó lọ́kùnrin lóbìnrin yìí lọ́lọ́run fi ṣẹ́ gbogbo yín lẹ̀. Ọlọ́run wa ni wattaqullaha a ní ẹ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan sí ó ti wí lẹ́ẹ̀kan ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní ya ayyuhan nas ittaqullaha ẹ̀yin ènìyàn ẹ bẹ̀rù Ọlọ́run ó tún wá tún ọ̀rọ̀ kan nípa ó ní wattaqullaha a ní ẹ bẹ̀rù Ọlọ́run níṣẹ́ alladhi tasaaluna bihi Ọlọ́run ọba tẹ́ fi máa bẹ̀rẹ̀ ayín pé mo fọlọ́run bẹ̀ ọ́ jẹ́ n wá sanwó yìí fún ọlọ́tùnla mo fọlọ́run bẹ̀ ọ́ bò mí láṣìírí walladhi tasaaluna bihi Ọlọ́run ọba tẹ́ máa fi bẹ̀rẹ̀ ayín nígbà ṣòro nígbà tẹ́ bá fẹ́ ṣẹ̀ra yín tẹ́ fi bẹ̀rẹ̀ yín pé àfọlọ́mbẹ̀ ó dà fọ̀rọ̀ yìí wọ́nú ó dà fọwọ́ wọ́nú wal arham Ọlọ́run wa ní ẹ sì bẹ̀rù okùn ẹbí náà ẹ má jẹ́ ó já ẹ bẹ̀rù aburú tí ń bẹ níbi kókùn ẹbí ó tọwọ́ yín já. Ìtumọ̀ méjì làwọn afúntẹ̀fsírì máa fà mọ́ra wọn lọ́wọ́ ń bi àyà yìí pé wal arham pé ṣé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ sì bẹ̀rù tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ yín kẹ́ ẹ sì bẹ̀rù okùn ẹbí lọ́lọ́run sọ ni àbí wattaqullaha alladhi tasaaluna bihi ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ yín wal arhama àtokùn ẹbí tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ yín kí mo falájọ bíbẹ̀ ọ́. Àmọ́ èyí tó ṣe déédéé jù tó sì correct linguistically nínú Arabic language ni pé wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ọba alladhi tasaaluna bihi wal arhama ọba tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ yín ẹ sì bẹ̀rù okùn ẹbí náà ẹ má jẹ́ ó tọwọ́ yín já má jẹ́ okùn ẹbí ó tọwọ́ rẹ̀ já kémi náà má jẹ́ ó tọwọ́ tèmi náà já mẹ́sẹ̀gì wa ní jímọ̀ tèmi nìyẹn kí bóòlù ṣe rí inú ẹbí rẹ̀ gan ṣebí ń tọwọ́ rẹ̀ dá sí ni àbí ń tọwọ́ rẹ̀ bàjẹ́. Ọlọ́run ní ká sọ fún ọ pé inna Allaha kana alaykum raqiba irú dodo bó ṣe ń ṣe ìyẹn tó ń sáfẹ́ bí káàkiri tó ń pa àwọn ẹbí mi ọ̀dá àwọn ẹbí mi ẹni ibi ni wọ́n wàhálà wọn ti pọ̀ jù tó ń ti torí wọn kó káàkiri bí ẹyẹ yẹn. Ọlọ́run ní dodo tó ń ṣe yẹn ni mo mọ́nítọ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo rí gbogbo ẹ̀ pátápátá lọ́ọ́ jẹjọ rẹ̀ níwájú Ọlọ́run. Ṣé rọrùn okùn ẹbí kọjá kéèyàn sọ pé nọ́mbà túláàsì ni nínú Islam nọ́mbà túláàsì ni okùn ẹbí síso
papọ̀ kì í ṣe pé iṣẹ́ náfìlà iṣẹ́ ládá kì í ṣe iṣẹ́ ládá lásán ó gbọ́dọ̀ má ṣe tó bá ṣe ó jìyà rẹ̀ níwájú Ọlọ́run. Anabi sallallahu alayhi wa sallam ló dá wa lẹ́kọ̀ọ́ nínú hadithi tí Imam Bukhari àti Muslim gbà wá ó ní la yadkhulul jannata qati'un ẹni tí ń bá ń gékun ẹbí kò lè ra àlìjánná wọ̀ ṣé ó wá tóbi ntí kọ́díyàn tí ò ní jẹ́yàn ra àlìjánná wọ̀ ló fojú kékeré mú ló fojú kékeré wò ló fọwọ́ kékeré mú pé ṣèbókun ẹbí lásán ni nínú àwọn iṣẹ́ ládàá ṣe olóore tẹ́ni bá lágbára nìkan ló lè ṣe ẹni wọ́n ní ọmọ ṣe. Anabi ní la yadkhulul jannata qati'un ẹni tó kún ẹbí bá tọwọ́ rẹ̀ já tó fọ́ fámìlì sí méjì Anabi ló lè ra àlìjánná wọ̀ sallallahu alayhi wa sallam èmi kan mọ̀ sọ bẹ́ẹ̀. láàfin dá wákà pé ìwọ tó lẹ́bí ṣètọ́jú ẹbí ìrẹ́ tó lára ṣètọ́jú ara ọ̀rẹ́ mi bẹ́bí rẹ ò dára tún ẹbí rẹ ṣe bára rẹ ò dára tún ara rẹ ṣe nítorí kò sí ti ń jẹ́wọ́ àfẹ́bí rẹ kò sí ti ń jẹ́wọ́ àfàrà rẹ ń ti ń jẹ́wọ́ tó lè fi gbáyì láwùjọ àwọn onílàákàyè náà ni kò fẹ́ bí rẹ ṣe fáàrí. àmọ́ kẹ́ wo àwọn ẹbí mi ọ̀dà ńlàákàyè ó ti mọ̀ pé wọn náà lè dá torí ẹ̀jẹ̀ ẹbú ti ń bẹ lára àwọn ẹbí rẹ̀ yọ ṣẹ́kù lára àwọn náà ṣẹbẹ́jẹ̀ wọn fi bí ọ ọwọ́ am proudly sọ ní public pé àwọn ẹbí mi aláburú ni wọ́n ẹ̀jẹ̀ aburú yẹn náà ní ń bẹ lára rẹ ní tó bá dún sùn sẹ́yìn fún ọ pé ẹ̀jẹ̀ yẹn máa wà lára tiẹ̀ náà pé ìwọ tó lẹ́bí ṣètọ́jú ẹbí ìrẹ́ tó lára ṣètọ́jú ara bẹ́bí rẹ ò dára tún ẹbí rẹ ṣe bára rẹ ò dára tún ara rẹ ṣe nítorí kò sí ti ń jẹ́wọ́ àfẹ́bí rẹ kò sí ti ń jẹ́ ní àfàrà ẹni. Ìyàwó Aisha wọ́lá Nabi sallallahu alayhi wa sallam ó lọ sọ pé arrahim ṣe rúkun ẹbí mu'allaqatun bil arsh asoma àlẹ́ àràṣì àfihàn Ọlọ́run àlẹ́ àràṣì tọ́lọ́run jòkó sí wọ́n ní wọ́n so okùn ẹbí mọ́bẹ̀ bọ́lọ́run ti dá tán àwọn ẹgbàá wa àdìsí mi ní Ọlọ́run dá okùn ẹbí ó wá béèrè pé mo ló fẹ́ dúró sí gẹ́gẹ́ position wo ló fẹ́ kí n fi ọ́ sí nínú gbogbo nǹkan ó wá ní ìtòsí àlẹ́ àràṣì Ọlọ́run lòun fẹ́ máa dúró sí tẹkùl okùn ẹbí ọmọ pariwo yóò máa ké tantan ní àlẹ́ àràṣì pé máa ń wá sọ́là ní wàsálàhùláhù ẹni bá lè so mi papọ̀ èmi okùn ẹbí tí ò fẹ́ kí n já tí ń wá fámìlì lọ lọ́tún tí ń wá wọn lọ lọ́sì pé lágbájá wọn nílé haúsá lọ́wà ẹ̀já lọ kí níbẹ̀ tàmọ̀dò òun náà wálé láti ibi tọ́wà ń wá kí fámìlì ń kọlù ń pè wọ́n ń dàbí àpá ń dàbí ìgbà pé kò níṣẹ́ ẹ̀kọ́ mọ́ ti ń ṣe ẹni bá lè ṣe bẹ́ẹ̀ okùn ẹbí ọmọ ké tantan lálẹ́ àràṣì pé Ọlọ́run gbogbo ẹni tí ń bá ń so mi papọ̀ tí ń dà mí papọ̀ Ọlọ́run máa bá mi rò pọ̀ mọ́rú ẹni bẹ́ẹ̀ máa bá mi ṣe pẹ́kípẹ́kí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ìyẹn ni pé tó bá fẹ́ dẹni Ọlọ́run tó di wàlíì tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí okùn ẹbí òun là bá wọlé ó lè di wòlíì tó bá ń já okùn ẹbí ó lè dọ̀rí Ọlọ́run kò sọ́gbọ́n tó lè dá sí kò sí iye àwẹ̀ tó lè gbà kò sí iye irun tó lè mọ̀ ọ́ kí tó wàá dọ̀rí Ọlọ́run tímọ́tímọ́ tó sì jẹ́ni tí ń jákun ẹbí okùn ẹbí somali àràṣì òun ní lẹ́kùn tó bá wọlé tó bá fẹ́ so papọ̀ mọ́ Ọlọ́run ẹni bá ti sokùn ẹbí papọ̀ Ọlọ́run ó so mọ́ wà máa ń kọ̀tọ́ àní ẹni bá jẹ́mi okùn ẹbí kọ̀tọ́ àhùlá Ọlọ́run kọjá pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run sì bá okùn ẹbí gbá agreement pé bí ó ṣe máa rí náà nìyẹn Imam Bukhari àti Muslim ló gbà hadithi náà wá ìyẹn la fi ń ké tantantan la fi ń lọgun fúnra wa pé okùn ẹbí ṣe pàtàkì. Abu Talha ìkan nínú àwọn sahaba nabi ridwanullahi alayhim káti ẹ̀ fi mọ́ talẹ́bí ṣẹlómi ò ní ẹbí ò kọjá èmi ìyàwó mi àtàwọn ọmọ mi ó ti fún rẹ̀ definition fún ti ń jẹ́bí ẹlòmíì fún rẹ̀ definition tó tún wáìdì jù bẹ́ẹ̀ lọ díẹ̀ yóò ní bàbá mi ìyá mi èmi àtàwọn ọmọ mi ó ti tán ẹlòmíì ó tún extend díẹ̀ yóò ní èmi àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi ọmọ mi bàbá mi ìyá mi ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ ẹbí ò jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tá a láyé délé ni bẹ́ẹ̀ ni ti ń jẹ́bí rẹ̀ wá gbọ́. Abu Talha ìkan nínú àwọn àgbà sàábì ànábì radiyallahu ta'ala anhu nínú àwọn ará Madina àwọn Ansọ́rù tó tẹ́wọ́ gba ànábì ni nínú àwọn tó kọ́kọ́ lọ bá ànábì ṣe bẹ́ẹ̀ Aqaba ni Abu Talha wà ìyẹn agreement tán lọ bá ànábì gbé Mẹ́kà ńjọ́ tara ni ànábì ní Mẹ́kà tán wá ṣe àdéhùn fún pé má wọ́rí àwa gba Islam má bọ̀ wá Madina life rẹ̀ safe property yín safe gbogbo mùsùlùmí ẹ̀ má bọ̀ wá àwọn èèyàn wọn agree pẹ̀lú ànábì tá ànábì fi wá migrate láti Mẹ́kà wá sí Madina nínú àwọn àgbà sahaba ànábì ridwanullahi alayhi lọ́wọ́ náà àtàjọ jagun Badiri lọ́wọ́ náà àwọn nukọ̀báwò ní Abu Talha wà.
ó wá jẹ́ nìkan tó lówó lọ́wọ́ kódà àwọn kan sọ pé ní gbogbo Madina òun ló lówó lọ́wọ́ jù. Anabi wá dé Madina sallallahu alayhi wa sallam. Abu Talha ní ọgbà oko kan tó tóbi tán pè ní Bayruha, àwọn kan dẹ̀ pronounce rẹ̀ ní Bayruha. Ń bẹ ní opposite mọ́ṣáláṣí Madina ní ìjọ náà lọ́hùn. Wọ́n lá Anabi àmọ́ wọnú ọgbà oko rẹ̀ mú mi ń bẹ̀, wọ́n á jẹ èso ń bẹ̀ nígbà míì. Ọgbà oko náà tóbi tí mo ṣojú lọ́yìn gan, tó jẹ́ pé òun ní bí company tó ní ká sọ pé main income rẹ̀ main source of income àbí asset tó ní tí mówó wọlé. Bó ṣe wá tóbi tó yẹn lọ́ba dé njọ́ kan nígbà tí àyà sọ̀kalẹ̀ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. Tí ì lè pera yín lẹ́ni ire, tí ì lè dẹni ire yẹn dáadáa lọ́dọ̀ Ọlọ́run títí tó fi máa ná níbi ntọ́jọ́ lójújù nínú property rẹ̀. Ìyẹn lọ àyà yẹn ni Abu Talha gbọ́ nígbà tó sọ̀kalẹ̀. Ìyẹn àyà tí ń bẹ nínú Suratul Baqarah lọ́dọ̀ ní sì fi àyà yìí ṣiṣẹ́ ṣe lọ́lọ́ bá Nabi sallallahu alayhi wa sallam. Mọ́ṣáláṣí là Nabi wà, ó là Nabi pé mo gbọ́ ń pa àyà báyìí sọ̀kalẹ̀ pọ́lọ́ ń sọ pé àti ilé dẹni ire tá a bá tí ì máa ná nínú tó jọ wá lójújù nínú property wa. Ọdún oko mi ti ń bẹ lọ́pọ̀sìtì mọ́ṣáláṣí Bayruha yìí mo yọ̀ǹdẹ̀ fọlọ́run mo fi ṣe sàárà pátápátá. Gbogbo yẹn ń kẹ́ adigun property bí kólówó ńláńlá kan lè ní kó sọ pé company mi ńláńlá tó tóbi jù tí gbogbo ayé fi mọ̀ mí pé mo gbé kalẹ̀ fọlọ́run pé kàláàsì sádàkà. Gbogbo yẹn ń kẹ́ Anabi náà ní bákìn Lárúbáwá nù pé mọ́ndàlá máa ló ń rọ́ọ̀bì hàn owó ńláńlá rèé tí ń generate income fún source of income rẹ̀ mẹ́wọ̀n náà ló fẹ́ gbé kalẹ̀ yìí. Anabi ní èyí tó fi ṣe sàárà fún gbogbo mùsùlùmí. Anabi wá fún mọ̀nà yìí pé fi ṣe sàárà fún àwọn àkọ́rìbù rẹ̀ family rẹ̀. Láti wá gbọ́ kí ni ń jẹ́ family tí yẹn máa so pọ̀, kí ni ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ yé àwọn wo Abu Talha gbé fún. Ó pín fún èèyàn méjì, Hassan ibn Thabit àti Ubayy ọmọ Ka'b. Èèyàn méjì ni ó gbé fún endowment wọ́n ṣe ń pè ọdún oko ńláńlá yẹn Bayruha. Ó gbé fún Hassan ọmọ Thabit, ó sì gbé fún Ubayy ọmọ Ka'b. Àwọn méjèèjì ló ní kan pín mara wọn lọ́wọ́. Ẹjẹ́ àmọ́ bó làwọn méjèèjì ṣe tán mọ́ torí pé yẹn láfi define kí ni ń jẹ́ family. Abu Umar ibn Abdul Barr nínú Tamhidu rẹ̀ kan náà àwọn àfáàgbà aládìsí ìlànà Maliki, ó ní ntí Abu Talha ṣe yìí àtàwọn tó pín fún yìí ló jẹ́ àmọ́ nínú ṣẹ̀rí Ọlọ́run àwọn wo ní ń jẹ́ family. Àwọn wo ló gbọ́dọ̀ sókun ẹbí rẹ̀ papọ̀ mọ́ tí ò gbọ́dọ̀ já, àwọn wo lọ́lọ́run pàṣẹ pé ò gbọ́dọ̀ já lára wọn. Hassan ọmọ Thabit ó relate mọ́ Abu Talha látòrí bàbá kẹta. Ìyẹn ni pé bàbá ibẹ̀ wọ́n ti pàdé. Ìyẹn ni pé kì í ṣe tí wọ́n ń pè ní immediate family tó fi define family lénìí. Ǹjẹ́ àwọn tó relate mọ́ wọ ní level bàbá kẹta ǹjẹ́ tí ẹjọ́ ń ṣe papọ̀? Ibi tí wàá sí wà fún ẹni yẹn. Ibi tó ti mọ̀ pé ṣó lókun ẹ ṣó ń sokun ẹbí papọ̀ àbò ń já okùn ẹbí tèmi náà ti mú wá sí tèmi nìyẹn. Àwọn tẹ́ pàdé lérí bàbá kẹta lọ́hùn pé bàbá kẹta lọ́hùn lọ́dà yín papọ̀ kì í ṣe bàbá tòsí kì í ṣe bàbá àárín, bàbá kẹta lọ́hùn lọ́dà yín papọ̀ ǹjẹ́ ń pera yín ǹjẹ́ ò lẹ ti gbúrò ara yín gbẹ̀yìn ṣó ń sokun ẹbí ni àbẹ́ ń jà ǹjẹ́ tí ẹ mara yín rí gbogbo ẹ̀yin tẹ́ wà lájò tẹ́ wà nídàálẹ̀ tẹ́ kọ́ ọmọ lọ́hùn ǹjẹ́ àwọn ọmọ rẹ mọ àwọn grandfather rẹ àtàwọn tán jẹ́ tí wọ́n ṣẹ̀ látara bàbá yín àwọn ẹ̀gbọ́n bàbá àwọn àbúrò bàbá ǹjẹ́ tí ẹ mọ̀ wọ́n ǹjọ́ tí ẹ ní interest nínú kán mọ̀ wọ́n ṣó ń gé okùn ẹbí ni àbò ń so papọ̀ ọmọ rí dáhùn tó bá ti gbọ́ gbogbo kíní wọ̀nyí. Abu Talha àti Hassan ọmọ Thabit rí bàbá kẹta wọn ti pàdé. Anabi sì ní fámìlì rẹ ni kó o fún túmọ̀ sí pé tó mú un lé fún Hassan ọmọ Thabit ọwọ́nú àṣẹ tá Anabi panu sallallahu alayhi wa sallam. Kódà ẹgbàá wa kan sọ yìí pé àwọn kan tú wípé Anabi gẹ́gẹ́ ló bá distribute rẹ̀. Àwọn kan tú bẹ́ẹ̀ kí Anabi gẹ́gẹ́ ló bá distribute rẹ̀ kì í ṣe òun ló distribute rẹ̀. Níta Anabi bá fi wá pín nǹkan Hassan ọmọ Thabit Anabi rí nínú àwọn fámìlì tó súnmọ́ pẹ́kípẹ́kí tó gbọdọ̀ sókun ẹbí wọn papọ̀. Anabi ó tún wá pín ó tún pín kan Ubayy ọmọ Ka'b àwọn méjì tó pín fún náà nìyẹn. Níbo ni Ubayy ọmọ Ka'b àti Abu Talha ti relate ẹjẹ́ àwọn bọ́n ṣe relate mara wọn. Wọ́n relate lórí bàbá kẹfà. Ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ̀ bàbá rẹ̀ dórí ìkẹrin pé dákọ̀ àwọn bàbá tó bí ọ dérí ìkẹrin ǹjọ́ tiẹ̀ mọ̀ wọ́n dépò ipò sokùn ẹbí papọ̀. Ọlọ́run ló mọ iye ẹbí tó ti já kọ́lọ́run foríjìn wá. Àdìsí la kàlẹ́ kan yìí pé ẹni bá gíkun ẹbí ò lè rà lè jẹ́ náà wọ̀ àfi kọ́lọ́run foríjìn wá.
àti ẹ̀ mọ àwọn bàbá dérì kẹrin àmọ́ àwọn bàbá dérì karùn-ún àmọ́ àwọn bàbá dérì kẹfà ó kọ́ wọn gan àti ẹ̀ mọ́ dépò ipá mọ́ níbo làwọn ọmọ táwọn wọ̀nyẹn bí wá bóyá ń pàdé wọn tá àti ẹ̀ mọ́ wọn rí mọ́ kódà bóyá a ti fẹ́ lómi níyàwó nínú wọn bóyá tiẹ̀ tí a ti táàmọ̀ pé àwọn ara wa náà láti jọ pàdé padà àmọ́ àwọn okùn ẹbí tó yẹ ká máa sọ àìmọye ló ti já táàmọ̀ àfikọ́lọ̀ ń foríjì wọn aláfin pé ìwọ tó lẹ́bí ṣètọ́jú ẹbí ìrẹ́ tó lára ṣètọ́jú ara bẹ́bí rẹ ò dára tún ẹbí rẹ ṣe bára rẹ ò dára tún ara rẹ ṣe nítorí kò sí tí ń jẹ rẹ àfẹ́bí rẹ kò sí tí ń jẹ́wọ́ àfárá rẹ. Anabi sallallahu alayhi wa sallam nínú hadithi mìíràn ó ní man ahabba yusata lahu fi rizqihi ẹni bá fẹ́ máa lówó tí ò fẹ́ kówó máa tán lápò òun tí ò fẹ́ kí iná máa tán wò òun kó tó máa rí mi wa yunassa lahu fi atharihi tó bá fẹ́ kí ẹ̀mí òun ó gùn láyé kírípọ̀ àwọn ọmọ parẹ́ bọ̀rọ̀ tó bá fẹ́ kẹ́mi òun ó gùn láyé nínú ògùn ẹ̀mí gígùn àtògùn owó níní Ànábì ní falyasil rahimahu kó máa sokùn ẹbí papọ̀ Imam Bukhari Muslim ló gbà hadisi náà wà hadisi náà lálàáfíà èyàn ní pé ní bá ń sokùn ẹbí papọ̀ wọn ní kú bọ̀rọ̀ ẹ̀mí wọn máa gùn tó bá ń wá oògùn àìkú okùn ẹbí ní síso ń bẹ nínú oògùn àìkú Ànábì sallallahu alayhi wa sallam ní tó bá fẹ́ máa lówó lọ́wọ́ tó fẹ́ kó kíkan máa tán lápò rẹ kó tó máa rí míì tó fẹ́ máa dààmú kó tó máa rí jẹ Ànábì ní máa sokùn ẹbí máa béèrè fámìlì Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith mìíràn tá a fi parí ẹ̀ ó ní laysa alwasilu bil mukafi kìí ṣẹni táàròyìn pé ń sokùn ẹbí papọ̀ lẹ́ni tó yẹ sí pé tẹ́ ẹ bá pè ní ó tó pè yín padà tẹ́ bá kọlù rẹ̀ ń sìn yọ wá kọlù yín jọ́ kejì tẹ́ ẹ bá béèrè ẹ bá wà lọlé òun náà wà yín wálé jọ́ kejì díndín ní í ṣe Ànábì ní ẹ̀yin gangan kọ́ ní sokùn ẹbí papọ̀ walakin alwasila ẹni tá a lè ní sokùn ẹbí papọ̀ ó ní alladhi idha quti'at rahimuhu wa salaha níjọ́ táwọn kan bá gé okùn ẹbí lára ẹ̀ tí wọ́n fẹ́ bá a ṣe mọ́ nígbà wọn lòun máa wá wọn kí àmú ni wá béèrè rẹ náà nígbà tí ìgbúrò rẹ òun gẹ́gẹ́ ni ó máa initiate okùn ẹbí síso látọ̀dọ̀ ẹ̀ òun ni ó máa pè wọ́n kò ní retí kán máa pè wọ́n òun ni ó máa fowó ránṣẹ́ sí wọn kí mo gbọ́ pé o fẹ́ ṣèkó mọ́ mo gbọ́ pé o fẹ́ ṣe ìyàwó mo gbọ́ pé kíní kan mo wá ọ wálé mo fẹ́ káwọn ọmọ mi wá aṣọlùdé lọ́dọ̀ rẹ̀ òun ni ó máa initiate kẹbí ọmọ bàjẹ́ kò ní retí kí wọ́n ṣe kí wọ́n máa ṣe ń díndín ẹni tí ń sokùn ẹbí papọ̀ gangan nìyẹn Ọlọ́run ti wá ṣayé nírọ̀rùn gbogbo àwọn ẹ̀rọ tí mú ayélujára wọn èyí ti sọ nǹkan di rọrùn fún wa pé kí wọ́n tọ́ ń bẹ́ ń dalẹ̀ tọ́lọ́wọ̀n bá ti ní kágbára àrí ọkà kọ́ wá wálé lẹ́ẹ̀kan náà kó nítorí ń pọ̀ fẹ́ sokùn ẹbí pọ̀ tí ọba ti rọ̀ ọ́ lọ́rùn ó lè máa kọ́ọ̀lù kó máa fi fóònù béèrè àwọn fámìlì rẹ̀ kó yọjọ́ kan kalẹ̀ nínú oṣù àbí nínú ọ̀sẹ̀ a rí àwọn àgbàlagbà nílùú òkè tó yẹ pé ó bá dijọ́ jímọ̀ irú èní yìí tán bá ti kírun jímọ̀ tán wọ́n ṣàzìkáàrù nínú ní jímọ̀ fa tí ó fi di alásàrì wọn tó gbéra dìde ní jímọ̀ látẹ̀yìn alásàrì kan tó wọlé ó di mọ́gíríbì wọ́n máa rìn kódà yìí tó bá lówó àti gun kẹ̀kẹ́ àbí kọ́kọ́ gbé mọ́tò nù wọ́n rìn lọ jímọ̀ wọ́n rìn bọ̀ wálé padà tí wọ́n bá wá ń bọ̀ wálé wọ́n máa yálé ẹbí kọ̀ọ̀kan lórí pé mo ní wá kí ọ ní títí lè fi ṣúnjọ́ náà wọ́n ti sọ ọ́ dàṣà bẹ́ẹ̀ ọ́ gbajúmọ̀ ní òkè pé ní gbogbo ọjọ́ jímọ̀ wọ́n tọ ojú ilé ẹbí káàkiri ìwọ náà mú ní àṣà pé ó bá dijọ́ jímọ̀ àbíjọ́ kan tó bá wọn ní ọ̀sẹ̀ tó bá rọ ọlọ́run kọlù gbogbo family member kí gbogbo náà ti máa expect kọlù ẹ pé yóò pè lẹ́nì mú un láṣà bẹ́ẹ̀ òun sokùn ẹbí papọ̀ náà nìyẹn ẹ create group lórí WhatsApp kí ẹ máa ṣe family meeting níbẹ̀ nígbà tí ó bá rọ̀ yín lọ́rùn àti pàdé physically ayé ti rọrùn ẹ create group lórí Facebook gbogbo social media yẹn ẹ má jẹ́ ó lò yín lòkulò ẹ̀yin ní kẹ́ ẹ lò ó síbi tó bá dáa ẹ kó àwọn ọmọ jọ ẹ nígbà kan tẹ́ ẹ mọ̀ kó wọn jọ kódà ẹ lè yọjọ́ kan nínú ọdún tí family yín ọmọ fi kó gbogbo ọmọ jọ táwọn ọmọ ṣeré ẹ̀yin náà ẹ lè organize wọ́n ṣe ń pè football match lẹ́yìn tẹ́ ẹ jọ̀dọ̀ nínú ẹbí ẹ pé lọ́dọọdún ó ti ní match kan tí gbogbo yín jọ máa gbá ẹ jẹ́ kí ẹbí ó wà papọ̀ ẹrẹ́ ẹjọ́ ṣe papọ̀ bí Islam ṣe fẹ́ nìyẹn ìwọ tó lẹ́bí ṣètọ́jú ẹbí ìrẹ́ tó lára ṣètọ́jú ara ọ̀rẹ́ mi bẹ́bí rẹ ò dára tún ẹbí rẹ ṣe bára rẹ ò dára tún ara rẹ ṣe nítorí kò sí tí ń jẹ́ ni àfẹ́bí ẹni kò sí tí ń jẹ́ ni àfárá ẹni ìrẹ́ tó lówó fowó ṣe rere ìrẹ́ tó lọ́lá fọlá ṣe rere
ìrẹ́ tó ní máa fi máa ṣe rere torí ó ní ìlàrí ọlá òye wa torí ó ní ìlàrí ọlá òye wa ohun tí ó ṣẹlẹ̀ lọ́la kò má yẹ nìkan ohun tó lúwa ó ṣe ẹnìkan ò mọ̀ àlàlà ìlàhà ìlàlà àlàlà ìlàhà ìlàláhù àlàlà ìlàláhù muhammadu ya rasulallah. ẹ jẹ́ á múra jímọ̀ yìí ní jímọ̀ ká tètè lọ jímọ̀ ká ṣe gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ ọlọ́run má ṣe àgbà lẹ́sìn fún wa ọlọ́run jẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé ọba tó ní ìrun gbàrún wa ọba tó ní zaka gbà zaka wa ọba tó ní ramadan gbààwẹ̀ wa ọba tó ní àràfà gbà hájì wa nítorí gbogbo ohun tó bá ṣe òun ni ó ṣe gbogbo ohun tó bá ṣe kò má ní í ṣe. muhammadu ya rasulallah muhammadu ya habiballahi alayka salatu minallahi alayka salamu minallah. ọlọ́run ẹ ṣàjẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé ọlọ́run bá a sì kẹ́sì gẹ̀fà nàbì muhammad sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé ẹ ṣàṣàlátù tó pọ̀ fún nàbì ẹ já ka suratul káfí ká tètè dé jímọ̀ ọlọ́run já ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin.